àwọn ò fún ní invite èmi nínú ayé èmi ìyá lọ́jà general mi ṣe ìyá lọ́jà mami Fọláṣadé ni ìyá lọ́jà general o èmi yèyé mẹ́ṣọ́ general mami ìyá lọ́jà mo forí balẹ̀ o mo forí balẹ̀ ìyá lọ́jà general mo forí balẹ̀ mami ẹ jẹ́ kí n sọ pé èmi ọmọ ìyá lọ́jà general èmi ìyá lájẹ́ èmi yèyé mẹ́ṣọ́ omi ẹ̀yin náà ẹ wò iṣẹ́ tí Ìyábọ̀ ń ṣe ẹ wò ṣẹ́rí wọ́n máa fún ẹ lówó gbogbo ìgbésí ayé Ìyábọ̀ owó ẹ mówó wá kọ́ fún lówó. Lizzy Anjorin ti fèsì sí bí àwọn èèyàn ṣe sọ wípé torí wípé Mercy Aigbe ò invite rẹ̀ sí pàtí ìyá rẹ̀ wọ́n ní ìdí tí ọ̀rọ̀ náà fi ń dùn Mercy tó fi ń dùn Ìyèmẹ̀ṣọ́ nìyí arábìnrin yìí ó ti wá fèsì sí gbogbo ọ̀rọ̀ náà báyìí ó fèsì sí ó ní kì í ṣe torí rẹ̀ o ó ní wípé ó ní òun ti gbajúgbajà kọjá gbogbo àwọn nǹkan báyẹn arábìnrin yìí sọ̀rọ̀ gidi gan ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ó padà sọ. Mercy dúró sí orí ọwọ́ ló mọ nǹkan tó ṣe pamọ́ láṣìírí sọ́wọ́ Ìyábọ̀ I understand ẹni tí ò bá lẹ́mìí kò lè continue pẹ̀lú búlì yẹn olórí burúkú ní Ìyábọ̀ àtúbọ̀tán ẹ̀dẹ̀ ti bàjẹ́ mo understand ẹ Mercy èmi understand ẹ wá rí pé gbogbo yín ẹ ti padà ẹ ti lọ bẹ̀bẹ̀ òun ló ń gbàrà yín dá ìgbẹ́ ìṣeṣera yín nìyẹn òun tó bá wo ara yín nísìnyí tó bá wo Lizzy wá rí pé èmi sì ń keep on going èmi sì ń ṣe dáadáa mo máa continue láti máa ṣe dáadáa do you understand má jẹ́ kó gbé ẹkọ lù wá o kò dẹ́ ṣe mí nìkan má jẹ́ kí Ìyábọ̀ Òjó gbé ẹkọ lù anybody stay on your lane ọ̀rọ̀ máa ṣe fàájì ẹ̀ ó ti yé Ìyábọ̀ for this reason wo fídíò yìí dáadáa wo fídíò yìí ìwọ náà wo fídíò yìí ṣé ń gbọ́. ṣe gbọ́ ẹ wò ṣe rí. iṣẹ́ tí Ìyábọ̀ ń ṣe ni olú ọmọ thank you for the gift. iṣẹ́ tí Ìyábọ̀ ń ṣe nìyẹn so báwo ni mo máa ṣe jẹ́ kí àwọn èèyàn rí mi pẹ̀lú àwọn èèyàn báyìí èó mi láì pè sí pàtí pé ta ní sí pàtí ẹ̀yin tẹ̀ ń tọrọ owó lórí TikTok pé ta ní sí pàtí ẹ fẹ́ bá Lizzy ṣe kò sẹ́ni tó fẹ́.